àlàyé rèé o lórí ohun tó ń fa ìjà láàrin Boko Haram àti ISWAP. iléeṣẹ́ ìròyìn AFP ti jábọ̀ pé kò dín ní èèyàn 150 sí 200 tó jáde láyé lẹ́yìn ìjà tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àti ISWAP lágbègbè Lake Chad. A gbọ́ pé agbègbè Dogon Chinku ní ìjà náà ti bẹ́ sílẹ̀ láàrin igun méjèèjì lọ́jọ́ àìkú. Nínú fídíò tí a fojú rí àmọ́ tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ ni a ti rí àwọn èèyàn náà tí wọ́n ti ń dáná mọ́yá ara wọn látinú omi. Fìjìláńtẹ́ tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní igun méjèèjì ló pàdánù ọmọ ogun o, àmọ́ àwọn tí ISWAP pàdánù pọ̀ ju ti Boko Haram lọ. Onímọ̀ nípa ètò ààbò Audu Bulama Bukati tó bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ yànnàná ohun tó fa ìjà láàrin igun méjèèjì ọ̀hún o. Ó ní ọjọ́ bíi pé igun Boko Haram tó yapa kúrò lábẹ́ Abubakar Shekau ń rí ìrànlọ́wọ́ láti ọwọ́ ISWAP, àmọ́ kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ o tí ìjà yóò wáyé láàrin igun méjèèjì látàrí pé láti ọdún 2016 títí rẹ̀ àti gba àárín wọn kọjá ni wọ́n ti máa ń jà. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ìjà láàrin igun Boko Haram méjèèjì ti mú ó kéré tán ẹ̀mí 150 ènìyàn lọ o. Ìwọ̀nyí ni àwọn ohun tó ń fa ìjà láàrin igun ẹgbẹ́ Boko Haram méjèèjì. Àkọ́kọ́, ìgbàgbọ́ wọn yàtọ̀ síra. Onímọ̀ nípa ètò ààbò ní ohun kan gbòógì tó ń fa ìjà láàrin Boko Haram àti ISWAP ní ìgbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní. Bulama Bukati sọ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ adarí Boko Haram tí wọ́n ṣekú pa Abubakar Shekau sọ pé ẹnikẹ́ni tí kò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà yálà ó gbàgbọ́ nínú Allah tàbí ó ń gbààwẹ̀ tó sì ń gbàdúrà ó gbọ́dọ̀ dèrò ọ̀run. Àwọn ọmọ ogun ISWAP gbàgbọ́ pé aláìgbàgbọ́ ni ẹnikẹ́ni tí kò bá darapọ̀ mọ́ àwọn, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ fàyè sílẹ̀. Èyí òun làkọ́kọ́. Ẹ̀kejì, láti ṣàfihàn ẹni tó lágbára jùlọ nínú wọn. Onímọ̀ nípa ètò ààbò míì tó tún jẹ́ adarí iléeṣẹ́ Beacom Consulting Kabiru Adamu sọ pé nǹkan míì tó tún fa ìjà láàrin wọn ni láti ṣàfihàn igun eléyìí tó lágbára jùlọ nínú àwọn méjèèjì. Ó fi kún pé ISWAP ti lágbára gidi báyìí lágbègbè Lake Chad nígbà tí Boko Haram lágbára lágbègbè Sambisa Forest. Adamu fi kún pé àwọn ẹgbẹ́ méjèèjì ń jà sí àwọn àlùmọ́ọ́nì tó tún wà láwọn ilẹ̀ eléyìí tí wọ́n gbà. Ẹ ló di méjì, ẹni tí yóò máa ṣèjọba agbègbè ló sì kẹta. Bulama Bukati sọ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní èdè àìyedè tí máa ń wáyé nípa àwọn tí yóò máa ṣèjọba àwọn agbègbè tí wọ́n borí. Bukati ní ìjà ń wáyé lórí àwọn tí yóò máa ṣàkóso àwọn ìlú tí wọ́n gbà lágbègbè Lake Chad, pàápàá nípa owó orí gbígbà níbẹ̀, tó fi mọ́ ẹni tí yóò máa gba owó orí lọ́wọ́ àwọn apẹja àtàwọn tí yóò máa ṣàkóso àwọn ọ̀nà tí wọ́n ti ń kó ohun ìjà ogun wọlé. Kabiru Adamu faramọ́ ohun tí ẹnìkejì rẹ̀ sọ. Ó ní wọ́n máa ń jà lórí àwọn tí yóò ṣàkóso ibi tí owó ti ń wọlé fún wọn. Ẹ ló di mẹ́ta. Báyìí ni ìjà Boko Haram àti ISWAP ṣe wá bẹ̀rẹ̀ o. ISWAP ní igun agbésùmọ̀mí tó yapa kúrò lára Boko Haram tí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islam State IS lọ́dún 2016. Láti àsìkò tí wọ́n ti pínyà ni onírúurú ìjà tí máa ń wáyé láàrin ẹgbẹ́ méjèèjì, pàápàá lágbègbè Lake Chad. Yàtọ̀ sí ISWAP, àwọn ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí mìíràn tuntun yapa láti ara Boko Haram lẹ́yìn èdè àìyedè nípa adarí tó máa ń wáyé láàrin wọn. Ìjà ISWAP àti Boko Haram túbọ̀ lágbára síwájú sí i lẹ́yìn tí wọ́n ṣekú pa olórí Boko Haram Abubakar Shekau ní Sambisa Forest. Kódà àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram kan ti lọ darapọ̀ mọ́ ISWAP nígbà tí àwọn míín lọ jọ̀wọ́ ara wọn fún iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà. Wàyí o,
ó lé ní 40,000 èèyàn tó ti jáde láyé lẹ́yìn tí ìgbésùmọ̀mí ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Èèyàn tó sì lé ní mílíọ̀nù 2 ló ti di aláìnílégbé mọ́ láti ọdún 2009. Ìjà àwọn agbésùmọ̀mí náà tún ti ṣàkóbá fún àwọn orílẹ̀-èdè tó yí Nàìjíríà ká bíi Niger, Chad àti orílẹ̀-èdè Cameroon. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kànnì Jígí Alára. Ẹ má subscribe, ọ̀fẹ́ ni kì í ṣowó. Ẹ má bá wa pẹ̀ka. Ẹ má fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì ìlú mọ̀ọ́dúnmọ̀ ẹsẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ̀ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.